Omilani olùdarí yín náà ni Omilani olùdarí Àrẹ̀mú òòṣà ńlá tí ń gbé létí fọhùn ẹlẹ́rìn ọmọ bàbá tó ń pè léegun létí ń lo ẹlẹ́rẹ̀ àdùbí mo dé sórí ìkànnì wa ètò gbogbo yín ọgbọ́n àgbà wọ́n ní ìrókò ń bàbá igi ọlọ́mọ síkàtà ń bàbá àgbàdo ìpínrin bàbá aṣọ àlárí ń bàbá ẹ̀wù mo dé padà ẹ wo àsèjẹ kan mo mú wá fún yín o àsèjẹ àṣírí bíbò ẹlẹ́ran ẹlẹ́dẹ̀ ẹran ẹ̀dẹ̀ ni ẹ̀ ń bá ti ń jẹ ẹran ẹ̀dẹ̀ ara ó mọ̀ ọ̀dẹ̀ ẹ wo ẹ bá ń wọ ẹran ẹlẹ́dẹ̀ kẹ ẹ bá ń gé sí 9 péré bẹ́ẹ̀ bá ti gé sí 9 ẹ wá àpẹtọ́ fi máa ń ṣàṣejẹun ẹ kó nú ẹ ẹ wá bá ń wọ ewé ohun tìkùtì náà ẹ̀yìn náà 9 bẹ́ẹ̀ ni ewé tòmátò ó lè mọ ìyá àwọn ọmọ òde òní ẹ ò ní 9 àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ já ewé ohun tìkùtì lẹ́pẹ́ ẹ bá ti mọ ìyún náà 9 ẹ wá bá ń wá bòtú jẹ pupa ọ̀mùnú rẹ̀ náà ẹ jẹ́ ìyún náà 9 bẹ́ẹ̀ bá ti wá já ẹ tún mú ata àjọsí náà ẹ̀yún náà 9 ata àjọsí á lọ a wá dà sí ẹran ẹ̀dẹ̀ tó ti wà lẹ́yìn pẹ̀lú àwọn èròjà tá a ti ṣe yìí á lọ pọ̀ a wá dà sínú àwọn àfi ṣàṣejẹ bẹ́ẹ̀ bá ti wá fi fẹ́ ṣàṣejẹ ẹ fi epo díẹ̀ sí ẹ bá ti fi epo díẹ̀ sí ẹ gbé kaná bẹ́ẹ̀ bá ti gbé kaná tó bá ti jiná ẹ sọ kalẹ̀ ẹ ṣàdúrà sí lóríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá ń fẹ́ káàró ó dẹ̀ mí olówó ayé ọkùnrin ní obìnrin ní ọ̀fọ̀ owó àwọn wálé ni àṣírí bíbò ńlá ni ó lè má jọ yín lójú bẹ́ẹ̀ ni o èmi náà ni Omilani olùdarí Àrẹ̀mú like father like son ọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rẹ̀ àdùbí èmi ni o òòṣà ńlá yín ti ń gbélé fọwọn ẹlẹ́rìn ẹ lálò ẹ padà yìn mí láwo ẹ ṣe bẹ́ẹ̀ tí ń bẹ tó wà lọ ní Ọgbọ́n Àgbà TV.